lórí Friday chat wa tí a ṣe kọjá most àwọn obìnrin tí wọ́n wà lórí chat yẹn many of them talked about àwọn ọkùnrin tó jẹ́ pé ìyàwó tán fẹ́ tẹ́lẹ̀ ti lọ wọ́n ti wá fẹ́ ìyàwó mi unfortunately or both ìyàwó mi tán fẹ́ yẹn wọ́n fẹ́ ní lẹ́gà ni ìyàwó tó ti lọ wá fẹ́ padà wá tẹ́ bá rí madam kan lórí conversation yẹn ẹ rí i pé wọ́n ránṣan gan ẹ ti máa mọ̀ pé probably she had someone close to her tí irú nǹkan yẹn ṣẹlẹ̀ sí ṣé ẹ rí ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá ti mọ̀ wípé ẹ ní capacity láti maintain obìnrin méjì even tíyàwó yín bá kọ̀ yín lẹ̀lẹ̀ ẹ má wulẹ̀ fẹ́ yàwó mi no that and no peace even kó jẹ́ single father because tẹ́ bá wo show yẹn ẹ rí i pé mi àti madam Ajike à ń try láti sọ fún woman madam Florence yẹn pé reality ni madam Ajike sọ nínú conversation yẹn pé torí ẹ̀ ńgbà táwọn wà ní sisi torí ẹ̀ ní ò jẹ́ káwọn fẹ́ single father tó bá ti lóò bímọ rí àwọn ò lè fi ọ because àwọn ti mọ̀ wípé ìyàwó tó bímọ fún ẹ yẹn bóyá ẹ fẹ́ ra yín wọlé o bóyá ẹ fẹ́ ra yín o ó lè padà wá and men can be funny ṣe rí àwọn obìnrin ọlá wípé a kì í fẹ́ competition ìní mọ̀ ń fà táwọn ọkùnrin fi máa ń lo packaging fún wa ọkùnrin ti mọ̀ wípé obìnrin yóò fẹ́ ní idea pé òun nìkan ló ń wà lọ́wọ́ ọkọ òun ló dífá fún ọkùnrin tí ó ti níyàwó tí ó mọ níyàwó òun àti ẹ̀ àwọn ti kọra àwọn lẹ̀ kò sí tó ń jẹ́ pé ó kọ̀yàwó àwọn obìnrin míì wà tó jẹ́ pé ó dìgbà tí ọkọ tán kọ̀ bá fẹ́ yàwó mi nǹkan tó mọ yí ọkọ yẹn ìgbà yẹn náà máa sunkún padà wá ṣáàdẹ̀ rí gbogbo àwọn obìnrin tán ti lọ tẹ́ ń gbà padà yìí ikú lẹ̀ ń gbà padà sínú ìgbésí ayé yín obìnrin tó bá ti lọ ó ti lọ nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín obìnrin tó ti lọ ó ti lọ nìyẹn tẹ́ ẹ̀ bá kọ̀ lẹ́tẹ̀lẹ̀ is a different thing mo níyàwó mi kọ̀yàwó mi o bẹ̀ mo fẹ́ fẹ́ yàwó mi nọ́mbà fẹ́ ní èsè nọ́mbà túláàsì tó bá ti mọ̀ pé ó lè ṣorogún sọ fọ́kùnrin tó dẹ̀ ní dandan òun fẹ́fẹ́ sọ fún kó lọ kọ ìyàwó ẹ̀ lẹ̀ torí kò yí sì fún yàwó kejì gan bì kankan àti kejì kẹta kò jọ ìkè yí sì fún yàlé kò yí sì fún yàwó gan kò sẹ́ni tó yí sì fún polygyny ò yí sì fóbìnrin kankan ṣó ti gbá mi tó bá ti fi ọkọ tó ti níyàwó rí tàbí tẹ́yàn kan ti bímọ fún un rí tètè mọ̀ pé nù polygyny ló ń lọ kò bá àfẹ́ ẹlẹ́gàlè jù bẹ́ẹ̀ lọ inú ọkàn nífẹ̀ẹ́ wà gbogbo registry paper lẹ́ ń gbé kiri paper ó lẹ́ ń gbé kiri tó bá lélẹ́yìí tó lọ ń padà bọ̀ kò sí tó fẹ́ ṣe sí i bẹ́ẹ̀ ni mo sọ fún ọ kódà kó o torí bọ́ pátá kọ̀ọ̀ràn nǹkan kan tọkọ bá ti lóun ó gbà padà kò sí tó ṣe nọ́mbà 1 nìyẹn nọ́mbà 2 ṣe wá rẹ̀yìn ọkùnrin tẹ́ ń gbà wọn tán ti lọ tẹ́ ń gbà wọn padà yẹn wọ́n máa padà pa iyín gbẹ̀yìn ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí most obìnrin ó prefer kó jẹ́ opó ju kó àtàn èèyàn kan jọ pín ọkọ fẹ́ lọ obìnrin mi prefer kó kú kán kí pẹ̀lẹ́ wípé ẹ pẹ̀lẹ́ kú ọrùn èèyàn yín wọ́n da ju wípé ní kí wọ́n sọ wípé wọ́n fẹ́yàn kan èyí tó dẹ̀ ti lọ yẹn láti bí ọdún bíi 10 ń tó ń padà bọ̀ bí ìyálé ni ìyálé ló ń bọ̀ wá ṣe ó dẹ̀ máa kílèmù yálé kò dẹ̀ sí ní tó lè ṣe sí so tó o bá ti mọ̀ wípé o ò lè ṣe polygyny o ò lè ṣe pé kó o pín ọkọ fẹ́ má fẹ́ single father má dẹ̀ fẹ́ ẹni tíyàwó ẹ̀ ti lọ má fẹ́ divorce dúró tó fi rí single tí ò níyàwó rí tàbí widow àtíyàwó rẹ̀ kú bẹ́ẹ̀ tó bá fi mú ọ fi ọkùnrin tó mọ̀ wípé ó ti níyàwó rí ńgbà kan tíyàwó yẹn ò bá ti kú kódà ń bí ọkùnrin míì bàjẹ́ dé ìyàwó tó ti lọ bímọ síbòmíì yóò tún padà wọn ó tún gbà dẹ́ni wọ́n tó ti lọ tó padà yẹn náà bí ìgbó bá padà wà káàbùkù ni bẹ́ẹ̀ ni torí yìí tó ti ní tẹ́lẹ̀ kò lè dàbí mọ́ any slight misunderstanding wọ́n á sọ fún ẹ pé ṣe bó ti lọ kí ló ta ló ránṣẹ́ pé ọ padà wá ta ló ránṣẹ́ sí ọ tó fi padà wá rò dáadáa kó o tó kọ̀kọ́ lẹ̀ tó o bá ti wá kọ́ tó o bá ti bá tiẹ̀ lọ pípadà tó ń padà yẹn o fẹ́ wá fi rẹ̀ rúgbó ni o torí wọn náà mọ̀ pé o padà wá nítorí ìfẹ́ o padà nítorí òríbi jòkó sí ni nítorí o ti dán méjì wò ó ti rí pé n tó dùn ó yàtọ̀ síra wọn o ti rí pé ibi tó o ti mú post 1 yẹn tí wọ́n ń bẹ̀ tí wọ́n ń dọ̀bálẹ̀ tí wọ́n ń kúnlẹ̀ bẹ́ẹ̀ yẹn o ti rí wípé ibẹ̀ ṣe kí ni ó bẹ́tà àbí tó o ti lọ mú post 2 àbí post 3 àbí ìgboro tó o bọ́ sí tó o ti ẹ̀rẹ́ ni sú ẹ lópó ń bẹ̀ ńlójú o padà wá kì í ṣe torí ìfẹ́ most ẹ̀yin ọkùnrin náà dẹ̀ lélẹ̀ ńgbà bá fẹ́ fi obìnrin ẹ ti ṣèlérí agádánbú fún wọn ẹ ti lè tó lọ ò lè padà wá mọ́ kò sí nǹkan tó burú nínú kí ẹ̀yin ọkùnrin kẹ́ come out straight ok mo ti níyàwó bẹ́ẹ̀ mo fẹ́ fẹ́yàwó kò sẹ́ni tí ó mọ̀ wípé ọkùnrin ò dédé ń fẹ́yàwó kejì kẹta ó mọ̀ ní reason kò ní dandan tẹ́ ẹ bá bàyálé jẹ́ ìwọ náà tán bá ti ń bàyálé jẹ́ fún ẹ ọkùnrin tó bá ti ń bàyàwó ẹ̀ jẹ́ fún ẹ má fẹ́ tíyàlé ò bá dáa gan kò yẹ kó fi ìyẹn toast ẹ yes kò yẹ kó fi toast ẹ torí tó bá torí ìwà àbàjẹ́ tó ní ìyálé ṣe nìkan lórí láìlé tó fi fọ́kọ tó bá débẹ̀ tó bá rí pé rán ló ń pamọ́ ìyálé kí ló fẹ́ ṣe
fẹ́ ọkọ nítorí o nífẹ̀ẹ́, nítorí o fẹ́ ọkọ and you are ready láti jáya rere lọ́ọ̀dì ọkọ, o dẹ̀ ready láti jókòó sílé ọkọ, o dẹ̀ nífẹ̀ẹ́ ọkọ yẹn, full stop. Ìwà burúkú tẹ́nìkan wù is none of your own business. Bẹ́ẹ̀ most yín tó máa ti bàyálé jẹ́ fún yín, ẹ máa ríra yín rí áńgẹ́lì. Tẹ́ bá wá dọ̀dọ̀ ọkọ yẹn tán, ẹ wá ṣẹ̀ṣẹ̀ rí wípé gbogbo ohun tó ń sọ fún yín pa ìyálé baba ńlá arọ́ ni. Ọkùnrin míì náà ò dáa, ọkùnrin tó bá ti fẹ́ yàwó rí lọ investigate bóyá ló hùwà burúkú tí ìyálé yẹn náà fi change sí. Bẹ́ẹ̀ most ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń gba àwọn ìyàwó tán ti lọ, tán ti bímọ fún yín, tẹ́ máa ń gba àwọn padà yẹn, orí burúkú lọ́pọ̀lọpọ̀ yín gbà padà. Tọrọ wá parí completed project, ó fẹ́ wá complete project ni, kò padà wá nítorí ìfẹ́. Eléyìí tẹ́ sì ti fẹ́ sílé, tẹ́ ti sọ fún pé tó ti lọ ò ní padà wá mọ́, ó náà ní gbà fún yín lẹ́rọ̀. Bí wọ́n ṣe ń lo oògùn ni wọ́n mọ̀ sí gbẹ́rẹ́ fún yín, bí kùn yín ó ṣe mọ̀ wúnu bẹ́ẹ̀ bá ti ń jẹ wédú bí tẹ̀ ń jẹ láńbò mi, Ọlọ́run jẹ́ kẹ́mi yín ogun. Bó ṣe jẹ́ nìyẹn, bákan méjì ni, tó o bá ti mọ̀ pé o ò lè ṣe polygyny irrespective of ẹjọ́ tó bá wù kọ́kùnrin rò fún ọ, mọ́ lọ fọ́kùnrin tó ti bímọ rí. Tó o bá ti fẹ́ single father, ìyàwó kejì ló lọ ṣe. Then ẹ̀yin ọkùnrin ẹ máa come out straight, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Mo níyàwó, mi ò divorce ìyàwó mi o, though myself and her might not be in good time, mi kọ́ o, mo fẹ́ yàwó. Tó bá dọ̀la, tó bá gbà fún ẹ láti fẹ́, tó bá dọ̀la tó bá lọ sọ́dọ̀ ìyálé, kò ní sọ pé o betray òun now, because wàá bí pé ṣé mo sọ fún ẹ pé mo kọ̀ ìyàwó mi ni, mi sọ pé mo kọ̀ now. Mo sọ fún ẹ pé mi ò kọ̀ ìyàwó mi, mo kàn fẹ́ yàwó lé ni. Simple. Bẹ́ẹ̀ ni tẹ́ sọ fún pé ti kọ̀ ìyàwó ti lọ, tó wá dọdún 4-5 tó ìyàwó wá kó padà wálé, tẹ́ wá ń ta gidi orí ibú òfò, ìyẹn ò lè wọ́ọ̀kì. Kò lè wọ́ọ̀kì. So tó bá ti mọ̀ pé ò lágbára ìyàwó méjì, tí ìyàwó ẹ̀ dẹ̀ ti kó lọ nílé ẹ, máa ṣe single. Kò ń ṣe dandan ni kó níyàwó tó kó ẹ bá lè rẹ okó ẹ lókùn, tàbí kó só lókùn, tàbí kó rẹ́ lómi, tàbí kó lọ sọ pé kán fún ọ lábẹ́rẹ́ tí ó fún ọ ní, tí ó sọ ọ́ di impotent. Sọ fún dókítà kan gún ọ lábẹ́rẹ́ kan rẹ́ńdà ẹ ní, kan ṣe ẹ ní sterile, kó kàn mọ́ fokó ẹ tọ̀, kó má lè mọ́. Àbí òye ẹbẹ́ yẹn, ṣùgbọ́n wípé sọ fẹ́yàn kan pé nìkan ti lọ, tètè mọ̀ láàárọ̀ yìí, ìyàwó tó lọ ń padà bọ̀ torí ò tí ì rí competition ní ṣe ń ṣagídí òfò. Gbogbo agídí tóbìnrin máa ń ṣeun torí ò sí competition ni. Tóbìnrin bá ti rí pé competition ti dé, yóò padà wá. Èyí tí ń wùwà burúkú gan, tó bá ti rí pé ẹ ti fẹ́ yàwó lẹ́hìn, yóò yí padà. Tó bá ti mọ̀ pé ò lágbára ìyàwó méjì, either financially, emotionally, physically, in all ramifications, mọ̀ wulẹ̀ fẹ́ yàwó mi ilé ìyàwó ẹ ti ń ṣe orí burúkú. Ṣó ti gbá? O lè fẹ́yàn kan sìn, o dẹ̀ sọ fún pé ìyàwó mi ń padà bọ̀, ìyàwó tó ti lọ ń padà bọ̀. Kó wá ní ìyálé ẹni, òun ló bá kọ̀ bí fún ọ, òun ló ṣe gbá, kò bá bí òmìrán, kí ló kàn yàn bẹ́ẹ̀? Ṣé bó ti sọ pé ó ti lọ? Ẹ yé purọ́ mọ́, àwọn obìnrin míì wà bẹ́yẹn tó jẹ́ pé tẹ́ bá promise wọn ní gbogbo àgbáyé, wọ́n bìlífù ni. Wọn ò ní jòkó kí wọ́n ronú lẹ́ẹ̀mejì wípé tó bá bùn mí ní gbogbo àgbáyé, àwọn èèyàn tó kù ibo ni wọ́n mọ̀ gbé. Àwọn obìnrin míì wà bẹ́ẹ̀, tẹ́ bá ti ṣèlérí fún ọ báyìí wọ́n ti bìlífù. Tó bá dẹ̀ mú lè rí yẹn ṣe problem ni. So ẹ máa come out straight fóbìnrin, mo níyàwó bẹ́ẹ̀ mo fẹ́ yàwó mi, ṣé wàá fẹ́ mi? Tó bá lè fẹ́ yóò fẹ́, tó bá dẹ̀ lè fẹ́ yóò mọ̀ bá tiẹ̀ lọ, ẹ wà kúrò orí ibú ẹ níyàwó yín ti kọ̀ yín lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ yín ìyàwó yín dẹ̀ travel ni kò kọ̀ yín, ẹlòmíì ò níyàwó òun ti kú nítorí òbò. Àbí ṣe torí òbò náà lẹ ṣe ń pupu gbogbo rọ ọbú tẹ̀ ń pa kiri lẹ́lẹ̀, ẹ wàá fẹ́ ni ẹlẹ́ni tán, ẹni tó lọ padà dé, ẹ wàá dẹni ẹlẹ́ni so god. Mo ti níyàwó méjì tẹ́lẹ̀, mo fẹ́ kẹta, ṣọ́ọ̀fẹ́ mi, nọ́mbà fẹ́ ni èṣe nọ́mbà túláàsì. Kí ló ṣe tẹ̀ ilé sóòótọ́? Tó bá lè fi ọyọ́ fi, ó bá lè fi ọyọ́ mo bá tiẹ̀ lọ. Ẹ wà kúrò orí ibú kalẹ̀ tán, ẹ máa fọ obìnrin, ẹ máa fi ọrúgbó, ẹ máa forí ara wọn lẹ́ra wọn. Ẹni ó sọ fún pé ọkọ ìyàwó ẹ lẹ̀ tó dẹ̀gbà láti fẹ́, ó ti mọ̀ pé òun lórogún. Ó ti ní lẹ́mìí. So 100 years to come, ó ti mọ̀ pé òun ní orogún wájú. Bẹ́ẹ̀ti wá sòótọ́ nísìn, ó ti purọ́ fẹ́ni ẹlẹ́ni, pé nìkan ti lọ, ó ti kọ̀ lẹ́lẹ̀, ó sì mọ̀ pé ọkọ. Èyí tó kọ̀ lẹ́lẹ̀ gan yóò wá. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ, yóò padà wá. Tó o bá mọ̀ tètè mọ̀ báyìí láàárọ̀ yìí, yóò padà wá. Ságbára ẹgbẹ́ méjì, so lè maintain méjì pọ̀. If not, ẹ má wulẹ̀ dára ẹnì kankan láàmú. Rádàrádà tí àwọn yín bá ń fojú yín rí kẹ́ mọ́ faramọ́.